Ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́, Ògbómọjúgun, ìlú tá a ti jẹ ká tó mú kọ yan gan. Ẹ káàárọ̀ o. Gbogbo ẹ̀ wá ń dùn báyìí. Ẹni tó bá ti ń wọlé, ẹ sáà ṣí ẹ̀rẹ̀. Ẹ rí i pé Àmọ̀tẹ́kùn Oòduà iṣẹ́ pọ̀. Bí iléeṣẹ́ mi ṣe ń gbéṣẹ́ jáde, ẹni àwọn èsì làwọn èèyàn ń fún iléeṣẹ́ mi lésì pé ọyẹ eléyìí o, bó bá sì ṣe ń jáde ẹni àwọn ọmọ tìrìtì ẹ ṣeun. Ẹ má bá mi ṣí ẹ̀rẹ̀, ẹ ṣí ẹ̀rẹ̀ sí gbogbo gúrúùpù Ògbómọ̀ṣọ́. Ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ síbẹ̀. Ọ̀rọ̀ Baálẹ̀ Ìjẹ̀rú, bàbá tíá, Baálẹ̀ Ìjẹ̀rú, bàbá tiwa, àti bàbá wa Òǹpẹ̀tù, bàbá tiwa, àti bàbá wa sọ bàbá tiwa. Ẹ bá mi ṣí ẹ̀rẹ̀, ẹ jókòó fẹ́rẹ̀ dáadáa. Ẹ ṣí ẹ̀rẹ̀, ẹ ṣí ẹ̀rẹ̀ sí gúrúùpù lórí WhatsApp. Ẹ ṣí ẹ̀rẹ̀ sáwọn gúrúùpù ní lórí Facebook, gbogbo gúrúùpù tẹ́ ẹ bá wà, ẹ ṣí ẹ̀rẹ̀ dáadáa. Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ̀kílẹ̀. Ó ń kálukú sáà ń jáde nínú ìyẹ̀wù rẹ̀ báyìí ni o. Yóò sì dábàá. Ta ló ní Ògbómọ̀ṣọ́ South? Ta ló ní Ògbómọ̀ṣọ́ South? Fídíò táwọn bàbá wa ṣe. Àwọn bàbá wa. Àwọn àlóńgò ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn tó tẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ dó. Àwọn tí wọn gbọ́dọ̀ sàtò Ògbómọ̀ṣọ́. Kí wọ́n má fi dàlálẹ̀ gàràgà tí wọ́n bá gbó kọ wọn. Àwa Ìjẹ̀rú. Tàbá tó rí ẹlòmíì lónìí. Ṣé bí ìrẹsà ni ọ́ ni? ń gbòòrò tó di Ìjẹ̀rú. Ìjẹ̀rú ni mí, Ìrẹsà ni mí. Ìjẹ̀rú to the core, àwọn bàbá tí a nù, àwọn bàbá tí a. Ìjẹ̀rú jáde tán. Oníkọ̀ bá ń gbọ́. Àwọn bàbá wa jáde tán, wọ́n jáde sóńpẹ̀tù, ọba Òǹpẹ̀tù. Wọ́n jáde tán ni. Níbo nígbà báwo lè yóò ṣe ajé amógún. Ó ti wá ń dùn. Géèmù yẹn ó ti ń dùn. Ẹ ṣí ẹ̀rẹ̀. Wọ́n ní Ògbómọ̀ṣọ́ yìí ní gbogbo ìgbà. Ẹ má bínú. Ìlú wa tóbi. Ògbómọ̀ṣọ́ ò kéré. Ògbómọ̀ṣọ́ lásán tó gba stéètì láì fi ìlú mi kún. Ọlọ́ba gbọ́, á tóbi. Bí ìgbà pa wà ní the second largest city in Yorùbá land. Ẹ lọ wádìí. Inú bílí city gẹ́gẹ́ jù wá lọ́lẹ̀ yíbo. Ìròbí ìlú kan tó tóbi ju Ògbómọ̀ṣọ́ lọ́lẹ̀ yíbo gan wà. Good morning. Ẹ já gbọ́rọ̀ tí àwọn bàbá wa sọ nípa ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. Kí ló mú wọn sọ̀rọ̀ yìí? Ẹ gbọ́. Ọ̀rọ̀ tí ọba wa Olúgbàgbé ọmọ Bàyámù. Ọ̀rọ̀ tí wọ́n sọ pé bàbá wa Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South. Páwọn ni wọ́n ní ibi tí ìjẹ́ pé wọ́n sọ páwọn ni wọ́n ní ilé Akálà o. Mo ò lè sọ páwọn ni wọ́n ní ilé bàbá mi Sàká Balógun. Ìdí wọ́n ń tìrà lásán ni pé Ògbómọ̀ṣọ́ South ni gbogbo ibẹ̀ yẹn bọ́ sí, tó wà lábẹ́ ẹni tó jẹ́ olórí àwọn lọ́balọ́ba ní Ògbómọ̀ṣọ́ South.
tó jẹ́ bàbá wa Òǹpẹ̀tù kò jù bá lọ. Now ó sì dá hello sir. Láyé ọ̀nà ó lùgà ọ̀nà ọ̀dọ̀ wa làwọn máa ń lọ dàrẹ́tì. Wọ́n wá jáde, àwọn bàbá wa jáde láti clarify àwọn ọ̀rọ̀ yẹn pé irọ́ o, which is true. Ọlọ́ba gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ bó ṣe rí nù. Ìjà gbọ́ àwọn bàbá wa ti jáde tán. Báńkì Ògbómọ̀ṣọ́ South tí Òǹpẹ̀tù control ó bẹ̀rẹ̀ láti sẹ́mínárì. Olómi lájà pàtó Ògbómọ̀ṣọ́ South o. Ilé Akálà ọ̀nà Òǹpẹ̀tù ló wà. Ilé Bàbá Sàká Balógun ọ̀nà Òǹpẹ̀tù ló wà. So Òǹpẹ̀tù of Ìjẹ̀bú land is controlling larger part of Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ town. Ní orúkọ gbogbo ìdílé Oníjẹ̀rú ní èmi ọmọọba àwọn bàbá tí a nù. Yàyà Lateef Adémọ́lá ni mò ń gbẹnu gbogbo ìdílé Oníjẹ̀rú sọ̀rọ̀. Ṣùgbọ́n kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, Mágàjí Orúbọ̀dé Adéríbigbé ni wọ́n jókòó ní ẹgbẹ́ àlàáfíà mi yìí, ọmọọba Lámídì Gbàdámọ́sí. Ní ẹgbẹ́ ọ̀tún mi bí Mágàjí Orògáṣẹ́ Akínrínmitán, àwọn ni ọmọọba Kàrímù Àjàgbé. Ní ẹgbẹ́ Mágàjí ní bíbá mi ni akọ̀wé gbogbo ìdílé Ìjẹ̀rú Oníjẹ̀rú pátápátá ni wọ́n jókòó, àwọn ni wọ́n jókòó. Mo wá fẹ́ máa bá ọ̀rọ̀ mi lọ báyìí nípa ọ̀rọ̀ tí ọba Olúgbọ́n sọ, tí wọ́n ní ẹnìkan ló ní Ìjẹ̀rú, Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀rú, Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South. Ọ̀rọ̀ ò rí bí wọ́n ṣe sọ yẹn o, kì í ṣe Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South. Ẹ wá gbọ́ ìtàn gidi. Àlejò Oníjẹ̀rú ni Òǹpẹ̀tù jẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́, especially ní ìlú Ìjẹ̀rú. Nígbà tí Òǹpẹ̀tù sì especially ní ìlú Ìjẹ̀rú, bí kálukú bá ń gbọ́ ìtàn tá a sì ń tẹ̀lé, níbi tí Oníjẹ̀rú tó wà lórí oyè ńgbà náà, Àjàyí ló wà lórí oyè ńgbà náà, níbi tí wọ́n fi Òǹpẹ̀tù sí ńgbà ni wọ́n ń pè ní ilé Ìkọ̀rọ̀ di òní àárọ̀. Tẹ́ ẹ bá ti dé Ìjẹ̀rú ẹ béèrè ilé Ìkọ̀rọ̀. Ọ̀rọ̀ tí Òǹpẹ̀tù sọ nígbà yẹn pé bàbá ó níhìn ilé Ìkọ̀rọ̀ lẹ fi mí sí yìí, ẹjẹ́ mi náà bọ́ sí gbangba. So orúkọ yẹn ni ilé yẹn ń jẹ́ dìsìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ilé Ìkọ̀rọ̀. So kìí ṣe Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South. Ìjẹ̀rú ló ní Ògbómọ̀ṣọ́ South. Torí ọbaálẹ̀ Ìjẹ̀rú ẹlẹ́ẹ̀karùn-ún ló gba Òǹpẹ̀tù lálejò ní Ìjẹ̀rú. So ayé ọgbà wa ní ọ̀rọ̀ ẹ jókòó. Tí a bá lọ wo ìtàn Ògbómọ̀ṣọ́, a rí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Torí àwọn ń pe àwọn ní Òǹpẹ̀tù ó ní òun Ìjẹ̀rú òun kò sí lára Ògbómọ̀ṣọ́. Ìjẹ̀rú tí ó Ìjẹ̀rú sí ń claim, tí a bá ti yọ kó nínú Ògbómọ̀ṣọ́ ò pé mọ́. Torí Ìjẹ̀rú, baálẹ̀ Ìjẹ̀rú, wọ́n jọ tẹ Ògbómọ̀ṣọ́ yìí. Lẹ́yìn 100 ọdún tí baálẹ̀ Ìjẹ̀rú sì ti wà ní Òǹpẹ̀tù tó dé kó tó di pé a gbà lálejò. Gbàtà tí Òǹpẹ̀tù ń bọ̀, ilé Ìyálódò ìní ó dé sí lọ́kọ́kọ́ wọ̀ sí lọ́dọ̀ ààrẹ àgbà Akínfẹ́nwá. Ààrẹ àgbà Akínfẹ́nwá ló mú lọ́dọ̀ Ṣọ̀ún nígbà yẹn, Ṣọ̀ún kẹwàá, Ṣọ̀ún Olúwùsì
nígbà tí wọ́n ṣèpàdé Sanwó-Olúwùsì ló fa Òǹpẹ̀tù lé Àjàyí tí ṣe baálé Ìjẹ̀rú karùn-ún lọ́wọ́ wípé kí wọ́n lọ́jọ́ máa gbé. So yóò wáyé pé ẹnìkan máa mọ sọ̀tàn pé Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South, Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀rú. Àkóńtì ọlọ́wọ́ ìwé ìtàn dáadáa ó fi hàn kóńtì ọ̀kọ̀ òmọ̀tàn Ògbómọ̀ṣọ́ láti sọ tíjú òdodo. Ẹni wọn bá ní Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀rú kan mọ ìtàn Ògbómọ̀ṣọ́, Òǹpẹ̀tù kò ní Ìjẹ̀rú, Ìjẹ̀rú ló ní Ìjẹ̀rú àti Ògbómọ̀ṣọ́ South. Bí mo sì ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn evidence tó wà lọ́wọ́ mi, àwọn ìwé tó wà lọ́wọ́ mi yìí tí a fi rojọ́ tá a sì fi wíìnì. Ìwé alákọ̀ọ́kọ́ yìí ni HOD 03/2002 ìdájọ́ tí a kọ́kọ́ gbà tá a fi ní Ìjẹ̀rú nìyẹn. Lẹ́yìn ìgbà yẹn ìdájọ́ Diose ní ọ̀nà Làká tí a pè àwọn Lámídì Akíjídé, Òǹpẹ̀tù wá jẹ́rìí ń bẹ̀ ni ìṣòro làpìlẹ́jọ́. Ṣùgbọ́n ìdájọ́ yẹn náà tún fi di baálẹ̀ Ìjẹ̀rú múlẹ̀ bẹ́ẹ̀ pé baálẹ̀ Ìjẹ̀rú ló ní Ìjẹ̀rú àti gbogbo àwọn tó bá wà ní Ìjẹ̀rú. Ìdájọ́ yẹn náà ni HOD 24/21 ó ní lọ́wọ́ mi, ó ní kedere ẹ̀wò dáadáa. So àwọn ìdájọ́ tó wà níta gan tó wà tó sì dáa fi hàn nìyẹn. So pé ẹnìkan ọba kan àbẹ́nìkan yóò wá máa sọ̀rọ̀ pé Òǹpẹ̀tù ló ní Ìjẹ̀rú àbí Òǹpẹ̀tù ló ní Ògbómọ̀ṣọ́ South, bàbá ńlá lọ ló ti pa. So bọ́rọ̀ sí yìí ni mo sọ yẹn. Orúkọ mi lẹ́ẹ̀kan sí èmi ni ọmọọba Yàyà Lateef Adémọ́lá tí mò ń gba ẹnu gbogbo ọmọ ìdílé Oníjẹ̀rú pátápátá nílé lóko lóko tí mò ń gba ẹnu wa sọ̀rọ̀. Èmi àti gbogbo yín ẹ ti gbọ́ ìtàn tí wọ́n bá sọ pé ìtàn tí wọ́n bá fi ìtàn balẹ̀ tí wọ́n bá sọ pé ìtàn pọ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹyẹ ìyẹn ẹ jókòó mo rí brọ́dà mi Prince wọ́n ní kí n má dá sí ọ̀rọ̀ irọ́ èèní dá sí kankan ẹ jókòó ẹ wá gbọ́rọ̀ àǹtí mi ẹ béèrè mi. Now ọlọ́ọ̀bá gbọ́ ṣe rí ìtàn tí wọ́n sọ in fact wọ́n gbìyànjú but nǹkan kan bẹ tí ẹ̀yin èèyàn tẹ́ ẹ máa ń gbàgbé. Èmi nìsín ọmọ Ìjẹ̀rú ni mí tí mo sì máa ń sọ lẹ́bíríwì ọmọ Ìjẹ̀rú ni mí, ọmọ Ìrẹsà ni mí, bí ló Ògbómọ̀ṣọ́ sí rí nù. Àmọ́ bó la ṣe bára wa dé ibi tá a dé lónìí àwa Ìjẹ̀rú, bó la ṣe bára wa débi tá a dé lónìí àwa Ìjẹ̀rú pẹ̀lú gbogbo òtàn tá a ní àwa àlóńgó inú àwọn àlóńgó márùn-ún tọ́tẹ̀lú Ògbómọ̀ṣọ́ dó Ìjẹ̀rú ń bẹ. Bó ló ṣe wá jẹ́ pé nígbà tẹ́yìn náà fẹ́ àdírẹ́sì ara yín nìsín tẹ́ fẹ́ àdírẹ́sì wa sórí ẹni baálẹ̀ Ìjẹ̀rú ó lẹ pé o tí a sì ń pe tí ẹ sì ń pe ọba Òǹpẹ̀tù ẹ kọ́kọ́ gbọ́ dífẹ́rẹ́nsì nínú méjèèjì yẹn. Baálẹ̀ Ìjẹ̀rú ọba Òǹpẹ̀tù, báwo làwa Ìjẹ̀rú ṣe tá a fi wà lẹ́yìn ẹ̀ báwọn? That's the first question. Níbo la korí bọ̀? Níbo la gbà? Ọ̀nà wo la tọ̀? Táwa ò fi ní promotion tí wọ́n fi gbá wa mọ́lẹ̀. Ẹni tí ó yẹ kẹ́ kọ́kọ́ wá jáde fọ́mọ Ìjẹ̀rú nu, torí kò sọ́mọ Ìjẹ̀rú kankan tí inú rẹ̀ máa ń dùn tí gbogbo nǹkan ṣe rí i.
brọ́dà mi ẹ sì ẹ̀ mọ wo tẹ mọ gbọ́rọ̀ mi bọ̀. now inú sọ̀rọ̀ sí yín màá bi yín léèrè àwọn question kan tẹ́yìn gangan ò ní lè dáhùn. nígbà tí wọ́n fi Ògbómọ̀ṣọ́ 5 tí Ògbómọ̀ṣọ́ jẹ́ 1 local government tó jẹ́ pé bàbá wa Ṣọ̀ún àwọn ni wọ́n ń jẹ́ Ògbómọ̀ṣọ́ tí gbogbo àwọn lọ́balọ́ba yòókù tí wọ́n rí wípé àwọn lè máa jẹ́ pé àwọn wà ní ọ́ndà Ṣọ̀ún ọba làwọn irọ́ àfi tí ìjà ń bẹ tó kálukú ń fà tárẹ́sà ń fà tólúgbọ́n ń fà tí alájáwa ń fà Tóníkòyí ń fà kí ni ìjọba ṣe? Ìjọba wá ọ̀nà láti pín local government yẹn kí wàhálà ọmọ bá a ṣẹlẹ̀. mo ń bọ̀ sí gbogbo bẹ̀. àwọn alágbára kan bẹ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti gọ́ra wọn agọ́ra wa ní. àwọn àsìkò kan bẹ tó jẹ́ pé tó bá yẹ kéèyàn sọ̀rọ̀ torí òní kọ́ torí ọ̀la ni ọ̀la yẹn ní lé wa bábá yìí o. the same thing happen to Alẹ́ Òkè Elérin. báwo ni bí tàn ṣe gbé kalẹ̀ Baálẹ̀ Ìjẹ̀rú àti Alẹ́ Òkè Elérin báwo ni wọ́n ṣe tí wọ́n fi wà lẹ́yìn lónìí? kí ni wọ́n ṣé wọn àjà fúráì tí wọ́n ní ṣé lórí wípé ẹja gbà fún ẹni tọ́lọ́ bá gbà fún ṣé nǹkan lọ sọ wọ́n di tí wọ́n dà lónìí? now inú tí mo rí kó lè àfẹ́ẹ̀tì Ìjẹ̀rú torí kò yẹ kó àfẹ́ẹ̀tì Ìjẹ̀rú. for example ẹ wo àwọn onísàpá ara àwọn àlóńgbò làwọn onísàpá wà. àwọn onísàpá ọ̀gọ́ra wọn bó ṣe jẹ́ wípé wọn àti ìtò òǹpẹ̀tù nínú ránkì ìjọba mò ń sọ o kìí ṣe nínú ká máa sọ̀tà kọ́ mò ń sọ o. àmọ́ ẹ wo àwọn onísàpá ò dúró onísàpá ń jà fitafita. Sùúrùlérè ọba mẹ́mbẹ̀ Àrẹ̀sà mẹ́mbẹ̀ Olúgbọ́n mẹ́mbẹ̀ tí wọ́n ń jà fitafita ní o Àrẹ̀sà apá àwọn náà ń jà fitafita wọn ò dúró even ẹ máa gbọ́ wọn ò gbà fúnra wọn even olóko ń jà fitafita tó fi dì sí kí ló kọ àwọn ọba yìí bàbá Pàṣà àwọn náà ń jà fitafita bàbá Àrànyìn àwọn náà ń jà fitafita ọba kankan ò dúró òǹkàlùkù ń jà láti ṣe kíni o láti gbó ni àwọn náà ṣe di first class nítorí wọ́n ní tàn. Alẹ́ Òkè Elérin ní tàn àwa tá a jọ mọ Ìjẹ̀rú a mọ̀ pé Baálẹ̀ Ìjẹ̀rú ní ìtàn. dẹ̀dẹ̀rẹ̀ wo ló ní don't talk about onísàpá mo rò borí ẹ dàrú ìwọ lọ́sọ ẹni tí ní sọ̀rọ̀ tí ní sọ àti not talk about onísàpá tí mo bá sọ̀rọ̀ onísàpá kí ni ó ṣẹlẹ̀? mo rò bí ẹlòmíì ọpọlọ ẹlòmíì ti gbálẹ̀ nu gbogbo yín. You not talk about onísàpá ìwọ ló ń kọ́ mọ́ ní mímì ní àbí did I invite you to my page? tọ́ tí mo bá sọ bàtẹ́ Ọlọ́run get out of here. àwọn èèyàn ń jà fitafita ń bọ̀ ẹ̀yẹ gba eléyìí ń blọ́kẹ̀ èmi ò bá wọn dídẹ̀ ẹni tí ó lọ́pọlọ báwọn. àwọn yẹn wọ́n ń jà fitafita kí ló ṣe Alẹ́ Òkè Elérin àti bàbá wa ní Ìjẹ̀rú tó fi dìṣe tó fi jẹ́ pé bí wọ́n ṣe wà náà wọ́n wà kò dùn mọ́ gbogbo ọmọ Ìjẹ̀rú nínú náà
kò lè dùn máwọn máa ń lè òkèlè rẹ̀ náà torí àwọn bàbá wọn ń bẹ lára àwọn tó d'Ògbómọ̀ṣọ́ lẹ̀ alágbára làwọn bàbá wọn náà. now ẹ jẹ́ ká padà sí ọ̀rọ̀ Oníjẹ̀rú àti Òǹpẹ̀tù. èmi ò ṣẹ̀fẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ Bolúgbọ́n ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yóò kọ́ Bolúgbọ́n. nígbà tí wọ́n ń pe bàbá Òǹpẹ̀tù ní Òǹpẹ̀tù of Ìjẹ̀rú land, listen, Òǹpẹ̀tù of Ìjẹ̀rú land ni wọ́n ń pe bàbá tèdísìn. ẹ̀yà gbẹ̀yìn òṣìṣẹ́gbẹ̀ kan ṣé nígbà tí torí according to ìtàn tá a gbọ́ ó ní wípé nígbà tí wọ́n create 4 local government tí wọ́n kọ́ create wọ́n create Ògbómọ̀ṣọ́ south, wọ́n create Ògbómọ̀ṣọ́ south nígbà yẹn. ṣé nígbà tí Òǹpẹ̀tù àná tí wọ́n ń fight fún Ògbómọ̀ṣọ́ south kí ni contribution wa nígbà yẹn àwa Àjẹrù? wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́, wọ́n lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀. kí ni contribution wọn? ṣe bí ìjọba máa ń gbàgbé rẹ́kọ́ọ̀dù ni? ìjọba yìí gbàgbé. ìjọba yìí ṣe kí ni? ìjọba yìí gbàgbé. ṣé àjọ fọwọ́ ti ra wa lẹ́yìn? ṣé àwa náà dúró nídùú wípé àwa náà fẹ́ gba local government báwa náà fẹ́ dádó pa tó dádó? ṣé kì í jẹ́ pé nígbà yẹn àwa Àjẹrù dúró wípé irọ́ ẹ jẹ́ ká wà lábẹ́ sọ̀hún ẹ má wulẹ̀ pín, ẹ jẹ́ ká wà lábẹ́ sọ̀hún ẹ má wulẹ̀ pín, ẹ jẹ́ ká dúró báyìí torí bàbá wa ní sọ̀hún àwọn ni wọ́n fa kínílé. tí wọ́n bá fààyàn lé yín lọ́wọ́ brother mi ẹ wò kí n má comment section yín kọ́ wọ́n bá mọ confuse mi bóyá tí mo bá ṣe program débi kan bóyá ń gbà kọ́ ṣe understand. àtàlẹ́ òkèlè rìn ni o àtòúnjẹrù ni o inú tan Ògbómọ̀ṣọ́ wọn kéré, that's my point. àmọ́ báwo ni wọ́n ṣe ṣe tó fi wá jẹ́ pé inú àwọn tí ń bẹ l'Ògbómọ̀ṣọ́ zone àwọn ni wọn ò lẹ́nu mọ́? báwo o ni wọ́n ṣe ṣe? because ìtàn tó bá kí Ìjẹ̀rú kò kéré. ìtàn tó bá kí Ìjẹ̀rú ò kéré. àmọ́ báwo la ṣe ṣe tó fi di wípé iná ni mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kí n tó mọ ká comment. ṣé nígbà tí bàbá Àjẹrù bàbá Òǹpẹ̀tù tí wọ́n ń jà fitafita ṣé àwa náà contribute ń gbà yẹn? gbogbo eyín oníjọba owó tó bá gbé gbà yẹn tí àwọn Òǹpẹ̀tù tí wọ́n ń fà á ẹ̀wà gbọ́dọ̀ nìkan ni ọmọ ní speak English. I'm not from England my brother, I'm a Yoruba person, so you understand. ìwọ tí wọ́n ti kó lẹ́rú ìwọ lè máa sọ English, ṣé you understand? I'm a typical Yoruba man. Yorùbá ni mí tó bá wa ti gbọ́. ìwọ tó gbé èbó tó gbọ́ Yorùbá ìwọ láyé ẹ bàjẹ́ torí mi ṣe èbó, I'm not an Englisher. ní tí wọ́n lè fi bú mi ni pé ìgbédè bàbá mi. I'm not an Englisher man.
Now, bó la ṣe ṣe brother mi ẹ pè wọlé, ẹ bá pè wọlé sórí ètò, ẹ máa reserve comment yín, ẹ pè wọlé, ẹ ṣàlàyé bóyá kí n fi nọ́mbà ta síbẹ̀ nọ́mbà mi lọ́tẹ́ bá nọ́mbà mi ló ẹ pè mí direct. Prince Tofiki ẹ pè mí kẹ́ ṣàlàyé tẹ́ fẹ́ ṣàlàyé lórí àwọn èèyàn wa gidi ní oṣù èèyàn gidi, àwọn fọ́ǹsì mi authentic fọ́ǹsì mi. Ṣé ẹ ní nọ́mbà mi lọ? Ọ̀yà jẹ́ n fi sí. Àwọn prince, àwọn fọ́ǹsì mi to the call nù, fọ́ǹsì mi to the call. Ó ṣe wọ́n jẹ́ Henry. Àbí o, kéèyàn máa ní máa sọ èbó nílẹ̀ Yorùbá, ọmọ ayé mi o. Ẹ pè wọlé, ọ̀yá call me, ẹ pè mí, mo fẹ́ gbọ́ part of your story sir. Àwọn fọ́ǹsì mi gidi nù, ń lè fọ̀rọ̀ ọdún yín báyìí ṣeré. Lè fọ̀rọ̀ yín ṣeré o. Ẹ̀rí sọ ti bínú sí mi báyìí, má bínú ọmọ ìyá mi dákun, má bínú. Ọláyíwọlá àbúrò mi kò ní bàjẹ́, àwọn àbúrò méjì ti wọlé o. Ọláyíwọlá, I love you also my brother. Nígbà tí wọ́n ń jà fáwọn kinní yìí tí bàbá òun Pétú tí wọ́n ń jà fitafita. Ẹ pè wọlé o, mo ti paste nọ́mbà tẹ́ pè sí o, ẹ pè wọlé o. Tí wọ́n ń jà fitafita, kí ni contribution wà ní Ìjẹ̀rú gbà yẹn? Tẹ́ni tẹ́ gbà lálejò bá nírọ́ òun ò lè bá bàbá sọ̀hún ṣe wípé kí wọ́n pín òun ní ọkọ̀, òun ní oyè tòun tóun gbé wá, pé kí wọ́n pín local government. Tí wọ́n ń fà á, tí wọ́n ń lọ, tí wọ́n ń bọ̀, tí wọ́n ń lọ, tí wọ́n ń bọ̀, tí wàhálà yẹn le débi pé ìjọba nílò láti ṣe nǹkan sí igun bolẹ̀ wà. Ṣé igun kí wọ́n pín ni àbí igun kí wọ́n má pín? Tó bá yẹ pé igun kí wọ́n pín ni, tí wọ́n bá fi lè pín, tẹ́ẹ̀sì ní kan pé kí wọ́n pín, tí wọ́n bá ti pín ṣígẹ̀ náà, tí wọn ò bá pín ẹ̀yin lẹ́mọ̀ rú lọ. Àmọ́ nígbà wọn ti pín local government, ṣe gbogbo wa la mọ̀ náà, ṣé Ìjẹ̀rú ní tàn náà? Ìjẹ̀rú òkèrè nú ayé. Àmọ́ kí ni contribution wa? Tẹ́yìn bá ní lóòótọ́ bí gbogbo ẹ ṣe rí pé ẹ fẹ́ dalẹ̀ múlẹ̀, àbẹ́ ẹ fẹ́ dalẹ̀ kíní pé ẹ̀yin àti bàbá ilẹ̀ fẹ́ jọ máa ṣe lọ. Tẹ́yìn ò fẹ́ dúró pé àwọn ò dúró báyẹn o. Tẹ́yìn bá lẹ́yìn fẹ́ máa bá wọn ṣe lọ. Tóun Pétú bá ní irọ́ àwa ò ṣe, aláwa náà ní ìtàn tiwa. Hello. Ẹ káàárọ̀ o. Àmín. Ẹ má jà dárúkọ wa torí Ìjẹ̀rú náà làwa ti wà. Sọ ẹ má dàkọ, ẹ kà bá wa ṣàlàyé ọmọ Ìjẹ̀rú gbogbo wa. Ìdẹ́nu fẹ́ sọ lórí ètò yìí. Àbòsí ní fẹ́ ń bí ṣẹlẹ̀, àbòsí ni. Olúgbọ́n ò ta kò Jẹ̀rú rárá. Kó àwọn mẹ́nuba tí bàbá Olúgbọ́n, I'm sorry to say, wọ́n mẹ́nuba tí ń jẹ́ Jẹ̀rú pé wọ́n bú Jẹ̀rú. Àbí o, ó kọ tí wọ́n ń pe Òpétú ni wọ́n pè wọ́n. Orúkọ tí wọ́n ń pè ni wọ́n ń pè. Àwọn Ìjẹ̀rú ni kí wọ́n fáìtì fún orúkọ bí wọ́n ṣe ní táàgì Ìjẹ̀rú, orúkọ Ìjẹ̀rú mọ orúkọ Òpétú mọ́. Àwọn tí wọ́n fáìtì fún kò sí nǹkan kẹni tó bá pè bẹ́ẹ̀. Àbí? Ṣé àwọn ọmọ sáàlì kò sí nǹkan kẹni tó bá pe Òpétú of Ìjẹ̀rú Kingdom, kò sí nǹkan kan ó ń tẹ̀ bẹ́ẹ̀.
àwọn ni kí wọ́n fáìtì fún kí wọ́n rí mú fún orúkọ kúrò ní orúkọ rẹ̀ orúkọ wọn. nínú tí wọ́n ṣe yẹn ní ìsìn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ẹ̀yin rà pẹ́rẹ́ pé wọ́n fẹ́ fáìtì kí wọ́n sì fẹ́ bọ́ kò ní àwọn náà fẹ́ dá dúró wọn ò fẹ́ dá dúró tiwọn àwọn ò fẹ́ dá dúró. bẹ́ẹ̀ni. that is the problem. tó bàbá yẹn sọ hello. mò ń gbọ́ yín. bàbá yẹn wọn ò sọ ń tọ́jọ mọ́ wọn tó ẹni tó bá jẹ́ òǹpẹ̀tù sí ní ọjẹ́ traditional chairman rula bí wọn sì máa ń pè é ní alága àwọn lọ́balọ́ba tó wà l'Ógbómọ̀ṣọ́ south bẹ́ẹ̀ náà ni bàbá yẹn ṣe yànnàná rẹ̀ ní tó bá jẹ́ chairman wọn ibi ọwọ́jà chairman local government bá dé lọ́wọ́jà tẹ̀ náà dé. bẹ́ẹ̀ni. tó àlàyé yẹn bàbá yẹn ṣe wípé délé bàbá Sàká Balógun délé Akálà ṣèjẹrù délé Akálà ní ṣèjẹrù délé bàbá Sàká Balógun ni. àbí o. tó orin tó wà ń bẹ nìyẹn kì í ṣe pé bóyá bàbá yẹn ọ̀pọ̀ ọ̀rọ̀ yín ọ̀kan Olúgbọ́n rárá kọ̀ọ̀kan wọn. iná ló jẹ́ kémi ọmọ sọ wípé ibi tí abára wa dé níjẹ̀rù ni ló mú wa máa sọ orú ọ̀rọ̀ yìí àwa ló yẹ ká jà fún kọ ara wa kì í jẹ́ pé káwa lọ máa ṣe kúpẹ́kúpẹ́ tá à ń ṣe yẹn. kì í ṣe pé àwa gbógun tẹni tó bá pè bẹ́ẹ̀ nígbà tí ìjẹ́ pé bóyá a ti lórí rédíò àbá ti lórí tẹlifíṣàn o wípé má pẹ́ nìyí ẹ má tàjì orúkọ ìjẹ́rù mórúkọ ẹni yìí mọ́ o. bí wọ́n kéde lórí rédíò náà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan láàfin òǹpẹ̀tù ọ̀fìkì jẹ́rù kingdom ni ẹ máa pè kílẹ̀tà báwọn orí rédíò jà. àbí o. kílẹ̀tà tó gba àwọn tí gbogbo ibi tẹ́ ti ń pè wọ́n bẹ́ẹ̀ kílẹ̀tà lọ́mọ ìjà ń bẹ̀ tó fi wá jẹ́ pásìkò tó lúgbọ́n wá dá orúkọ rí pé nǹkan kan ti wà lábẹ́ ọ̀rọ̀ yẹn ni. ọ̀tẹ̀ ni. ọ̀tẹ̀ ti wà ń bẹ̀ ni. ẹ ṣeun. tó Ọlọ́run sì gbàdá fà yọba apaná tó wà nílẹ̀. àmín. hello. yes ọ̀dà bẹ̀ pé ètò sà. ètò ni o ẹ ṣeun. that is it. àwọn ìjà kan bẹ even àwọn ìjà kan bẹ tó pé téèyàn bá ti jà táwọn èèyàn bá ti gbọ́ irú ìjà wo ni eléyìí nítorí ká ṣe gángan ṣe àwọn ọmọ ìjẹrù sínú wa dùn ni inú wa ò dùn ìjẹrù ló kọjú gbogbo tí à ń sọ lọ gbọ́ngbà tá a lè dúró lórí stáǹdì wa káwa náà fáìtì fẹ́ tọ̀ wa mo sọ̀rọ̀ kan ní orí prógámù tí mo ṣe ń jò ní hello èmi nu sẹ́fẹ́ dá sétò ni ok ń bọ̀ ẹ jẹ́ kí n gbé sí last speaker ọ̀ya gbọ̀ngbọ́rọ̀ yín. èmi ni mò ń chat yín bẹ́ẹ̀ yẹn sìn. ok. ṣé ẹ rí ọ̀rọ̀ òǹpẹ̀tù àti oníjẹ̀rù tẹ̀ ń sọ yẹn. nǹkan là ń sọ wa ń tẹ̀ láti ṣàlàyé ni o. tẹ̀ ń ṣàlàyé rádà. ṣé ẹ rí àlàyé yẹn ó máa wọ́. ok. because àkọ́kọ́ mo kọ́ fẹ́ kẹ́ gẹ́ẹ̀tì kankan. yes. right. tá a bá ń sọ̀rọ̀ ọba máa ń jẹ lórí citizen ni. lórí ọmọ ìlú òun ọba máa ń jẹlé lórí ọba òun ṣe ní pé akàn lọ di local government mú ọba òun jẹ lórí local government ìjọba ló ń ṣe yẹn tó òǹpẹ̀tù sí yìí tó ṣe wà according to history lẹ́yìn náà ń sọ ó ti wọ́ wá lóòótọ́ ó ti wọ́ wá láti ilẹ̀ àwọn bàbá tó dẹ̀ bí àwa wọ́n ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe rí sẹ́rí everything láyé yìí education èèyàn gbọ́dọ̀ fi ṣe rí. bẹ́ẹ̀ni. so education yẹn táwọn òǹpẹ̀tù ní before àwọn tí àwọn bàbá títà wá ló mú òǹpẹ̀tù ní go ahead of them sincerely speaking. tàbá nínú ìsìn nínú àwọn ọmọ oníjẹ̀rù ń sìn mélòó ló ti ṣe local government mélòó ló ti ṣe chairman local government rí mélòó ló ti ṣe chairman Ògbómọ̀ṣọ́ South rí. so kò dẹ̀ sí tó bá fún wèrè lọ́kọ́ àrùn sọ́dọ̀ ara rẹ̀ so àwọn ibi tí òǹpẹ̀tù ti ní edge nìyẹn tẹ́bá rẹ̀ sọ wípé òǹpẹ̀tù ló ṣiṣẹ́ tí Ògbómọ̀ṣọ́ South tó fi wá sí Ògbómọ̀ṣọ́ South. gbọ́n tí mo wí ìbọ̀sẹ̀ ẹ̀dá kan ẹ jẹ́ kí n sáré yànnà ní èèyàn ìtí mo sọ kọ́ òun ìtí mo sọ ni pé lọ́pọ̀lọpọ̀ gbà ṣe mọ̀ pé àwa àjẹrù àìfẹ́ dìtàchì ara wa kúrò lára Ṣọ̀ún ṣe gbà tí mo wí àbẹ́gbà. bẹ́ẹ̀ni torí àríra wa ní ẹyọ kan ìjẹrù àti àwọn Ṣọ̀ún nǹkan kan náà ni wá àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ òní wọn àwọn ìfẹ́ dára wọn ṣe understand. bẹ́ẹ̀ni. now but tí tèmi ń sọ ni pé
ṣé nígbà tí wọ́n ń jà fún because ìjọba náà máa ń ní kinní yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ school tó yẹ pé nígbà tí wọ́n ń jà fún ẹ̀tọ́ yìí ṣé àwọn bàbá wa níjẹ̀rù ṣé àwọn náà sọ wípé àwa náà fẹ́ dá dúró àbí ṣe mọ̀ pé nígbà yẹn náà ó possible kí kábíyèsí sọ̀hún tí bẹ́ẹ̀ gbà yẹn mọ̀ sọ pé irọ́ èmi mo ní gbogbo Ògbómọ̀ṣọ́ ẹ̀gẹ́ tí Yorùbá tí mo wí o ṣé àwa náà jà pé ká dá dúró ni àbí à ń jà wípé kí bàbá sọ̀hún ọmọ control Ògbómọ̀ṣọ́ méjèèjì ṣe mọ̀ pé yín náà lè àfẹ́tì. bẹ́ẹ̀ni sẹ́rí àárín yẹn níbi tó ti rí bẹ́ẹ̀ òun ni pé sẹ́rí oyè Òǹpẹ̀tù kò ń ṣe iye Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún ò kí ń fi Òǹpẹ̀tù joyè. even nísìnyí báyìí bàbá Ṣọ̀ún àná lọ́dẹ̀ sọ fún Ìjẹ̀rú gan pé oyè yín tóbi jù mí lọ ẹ lọ́ máa jẹ ẹ máa fi ayín jẹ. so tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Oníjẹ̀rú náà máa lọ ń gbéra àwọn sábẹ́ Ṣọ̀ún ni. lọ́gbẹ́ ẹdúró bọ̀dá mi torí mo mọ̀ yín fáǹsì mi ni yín mo sì mọ̀ pé yín parọ́. ẹ dákun mo fẹ́ béèrè kàṣà ẹ dákun. lọ́n jẹ́ nítorí láti sọ ni pé látàná gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ Òǹpẹ̀tù èé lọ joyè lọ́dọ̀ Ṣọ̀ún àwọn bàbá tí wá torí closeness tí wọ́n máa ń lọ ọ̀dọ̀ Ṣọ̀ún. kì í ṣe oyè Òǹpẹ̀tù kò kí ń ṣe oyè Ògbómọ̀ṣọ́ rárá ẹ lè rí ìtàn Òǹpẹ̀tù nínú Ògbómọ̀ṣọ́ tó Òǹpẹ̀tù kì í lọ joyè lọ́dọ̀ Ṣọ̀ún máa fi àwọn ẹ̀jẹ̀ ni. bọ àwọn náà nílẹ̀ ṣáàdìbò nílẹ̀ Òǹpẹ̀tù wà. Òǹpẹ̀tù nílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ sẹ́yìn ò mọ̀ ni ilẹ̀ tó Òǹpẹ̀tù ní ó wà ń kóòtù dàárọ̀ yìí tó Òǹpẹ̀tù ń claim fáwọn ní ọ̀nà lọ́nà after baptist high school yẹn tó lọ lọ́nà odò lọ́nà ibo ni àdúgbò yìí níbi ilẹ̀ Oníjẹ̀rú ibẹ̀ ní Òǹpẹ̀tù tó di talẹ̀ fáwọn èèyàn lọ yẹn àti wà ń kóòtù àjọ ń fa ọ̀rọ̀ yẹn di àárọ̀ yìí so ibẹ̀ ni lọ́dọ̀ fáwọn ti ní ilẹ̀ so gbogbo nǹkan tí Òǹpẹ̀tù lò tó fi go ahead of Ṣọ̀ún gbogbo wa náà òun náà ni education tá à ń sọ yìí náà ni because nígbà tó ti ní àwọn ọmọ ní local government tán ti wà lókè tán ti wà nípò ìjọba tẹmọ èèyàn gan tó bá jẹ́ yìí náà tó bá jẹ́ mi náà tí mo bá yín sọ̀rọ̀ yìí ni á gùn mí náà èmi náà pe àmì ní nǹkan tí mi jẹ́ definitely. ǹjẹ́ ìtura láti sọ fún wa nísìnyí ni pé gbogbo ilẹ̀ tí wọ́n torí mọ̀ wọ́n gbọ́ pé àwọn èèyàn máa ń sọ fún Òǹpẹ̀tù pé bóyá ń gbà mí kí bàbá lọ síbi ilẹ̀ wọn tí ń bẹ lọ́nà Greek àbí nǹkan. no mi ò tí lóòótọ́ Òǹpẹ̀tù bá lóun nílẹ̀ ní Greek lọ́nà Greek mi ò mọ̀ yẹn bọ́ ilẹ̀ tẹ́mi ń sọ ifá àtàìmọ́ yẹ ẹjọ́ ẹ̀sọ́rọ̀ lẹ́ẹ̀kan ní pé lórí tí à ń wo tẹ́gbọ̀dì ìjókòó alẹ́ ìjókòó ẹ̀mọ́ ìjókòó ẹ̀mọ́ before now àwọn olóyè tí bàbá Ṣọ̀ún gan jẹ tán fi jẹ àwọn ààrẹ àgbò àwọn ìyálòdè kankan gbogbo wọn lábẹ́ ìjọba wọn ju àálẹ̀ wọn ju Oníjẹ̀rú wọn ju Onísàpá lọ bọ́ ń sìn yìí àálẹ̀ ti jà fún tiẹ̀ àálẹ̀ bẹ́ẹ̀ ni sọ lẹ́ẹ̀kan àálẹ̀ ní ránkì ní gọ́ọ̀mẹ̀ntì àálẹ̀ Òkèlérin kò sí ní the same position àti Oníjẹ̀rú bá kẹ̀ tí mọ̀ bọ̀ Oníjẹ̀rú àti Onísàpá àwọn ẹni tó ń pa torí abẹ́ tí Ṣọ̀ún bá tiẹ̀ ju Oníjẹ̀rú àti Onísàpá lọ àwọn olóyè abẹ́ Ṣọ̀ún kò yẹ kán ju Oníjẹ̀rú àti Onísàpá lọ bọ̀ gbogbo kinní yìí náà bàbá ṣe súnmọ́ ìjọba sí opportunity wọn ń lò bọ́ tábà ní ká lo ìtàn tábà ní pé ká lo ìtàn òǹkálùkù mọ báńdìrì ara rẹ̀ bọ́ ìfẹ́ kó mọ́ bàjẹ́ táwọn bàbá ìjọ́un fi ń tò ló jẹ́ kó di bó ṣe ìdílé ni. ẹ dákun mo fẹ́ béèrè question kan sí. ẹ béèrè. but àwọn fámìlì Ìbàpàn àwọn náà súnmọ́ bàbá Òǹpẹ̀tù. Wọ́n súnmọ́ bẹ́ẹ̀ ni. lọ́run tí mo ń tọ́ ara sọ ni pé èmi ò rí pé ó possible kí àwọn Òǹpẹ̀tù kí wọ́n má ní nǹkan kan tí wọ́n fi tán mọ́ Ògbómọ̀ṣọ́ kí wọ́n wá jọba l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n sì nílẹ̀ torí inú tàtẹ́mi náà máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ àwọn èèyàn máa ń dákọ pé bóyá Ìjẹ̀rú ló ní ibi tí Òǹpẹ̀tù wà pé Òǹpẹ̀tù náà nílẹ̀ tí wọ́n pé kí wọ́n máa lọ ọbẹ̀ èmi ọ̀gbọ́n kí wọ́n sọ pé Òǹpẹ̀tù yìí sí. Odòjé ní Òǹpẹ̀tù wà Odòjé. Odòjé ń bo lodòjé yẹn. Odòjé yẹn kìí ṣe ní area àbí tẹ̀ ń sọ yẹn rárá. Ìlú wo lodòjé wà ni mo béèrè ṣéke s'Ògbómọ̀ṣọ́. èmi ò dójòjé rí o Odòjé brother mi olóòótọ́ ni yé àmọ́ mi èyí o ẹ̀fùsì ìlú bọ̀ báwọn.
débẹ̀ rí sẹ́yìn wàá sọ pé mo débẹ̀ rí ni Àmọ̀tẹ́kùn. Ọ̀rọ̀ yìí ti yé mi. Nǹkan táwọn gbọ́ lẹ́nu àwọn bàbá tó bẹ̀ wá ni pé Odòjé náà ti wá táwọn dẹ̀ jíjọ sọ́rí. So wọ́n dẹ̀ máa ń ṣe ọdún Odòjé wọn. Wọ́n máa lọ ń ṣe nílùú wọn. Táwọn àdúmọ̀ wọ́n máa lọ ń ṣe nílùú wọn. Ọmọ ìjẹrù àwa àjẹrù rèé ìjẹrù àmọ́ ṣé bí gbogbo ẹ ṣe wá rí lónìí sódò má wà àjẹrù kò dùn má wà. Báwo kò lè dùn kò lè wọn ò lè gba ẹ̀ tó yàn lọ́wọ́ yẹn kò dùn mọ́ yẹn. Kò dùn má wà. A lè ṣe ju bí nǹkan tá a máa ń sọ fáwọn èèyàn tán. Sẹ́ẹ̀rí kókó rẹ̀ náà ni pé agídí ò ṣe é ṣe ìjọba ẹsẹ̀ rí bá a ṣe ń sọ nísìnyí ìta tó pa àmọ̀ tàkẹ́lẹ́ yẹn kan kí nǹkan wá kó kùmọ̀ kókó kínní kan kó lóun fẹ́ ṣe kínní ó ń tọ̀ máa pẹ́ lẹ́wọ̀n ju ọ̀pọ̀ lọ. ó ti ẹ̀ ti kọjá báwọn kì í sáyé ìfọ̀dá alábàlábà náà. kì í sọ so nǹkan tó yẹ pé ó ti di ká máa kó àbí o hello ṣe fẹ́ bá wa dá sétò ni ẹ tún fẹ́ dá sí mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbé sí láspíkà mo ń gbọ́ yín o. Hello brother kẹ́ ń sọ̀rọ̀ yẹn. Odòjé ápà ọ̀nà ọ̀sàmọ̀kàn lórí òde wa. ló gbọ́ mọ́ sọ mí báyìí. Lóòótọ́ mọ̀ sọ mí. Wọ́n ti parí. Èmi náà mọ̀ pé wọ́n sà máa ń sọ̀rọ̀ Odòjé. Brother mi praise. Ibẹ̀ wọ́n ti lọ́mọ bọ Odòjé. Orúkọ yẹn náà ní kí bàbá Òǹpẹ̀tù ọmọ táàgì mú kọ wọn pé Òǹpẹ̀tù ọ̀forí Odòjé kí wọ́n má dé Òǹpẹ̀tù ọ̀fìjẹ́rù kẹ́ńdọ̀mù mọ́. Àmọ́ pé Òǹpẹ̀tù èé ṣe Ògbómọ̀ṣọ́ yẹn irọ́ ni. Ọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́ ni ṣùgbọ́n tí brọ́dà yẹn fẹ́ láti sọ ni pé mo ò lè sọ ìtàn Ògbómọ̀ṣọ́ kí orúkọ Òǹpẹ̀tù ọ̀hàn ń bẹ̀. Òǹpẹ̀tù dé wá bá wọn ni. Ìjẹ̀rù ti wà tẹ́lẹ̀ ní Ìjẹ̀rù. Ìjẹ̀rù wà ó ti yé mi. Ìjẹ̀rù ti wà. Ẹ̀yin Òǹpẹ̀tù ẹ pè wọlé nọ́mbà láti fi síta yẹn 070 49 72 12 42 ẹ pè wọlé. Hello. Àwọn ilẹ̀ kan bẹ lọ́nà àgbí ní Tẹ́fásíọ́sì. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe kínní. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ fẹ́ dá sétò. Sẹ́yìn èèyàn sẹ́yìn gbọ́ wọn. Okay. À ń gbọ́ yín o. Ìfẹ́ tí Taofik sọ yẹn ìlú àfẹ́ tí wọn kò sí nǹkan mi tójú bẹ́ẹ̀ lọ. Ìfẹ́ òun ló àfẹ́ tí wọn kò sí nǹkan mi tójú bẹ́ẹ̀ lọ. Torí nígbà tí bàbá tèmi ní Òǹpẹ̀tù àná. Bàbá tí ló Òǹpẹ̀tù àná. Bẹ́ẹ̀ni Abidoye. Okay. Ìgbà tí wọ́n ń jà sí local government yẹn àwọn bàbá sọ wọn àná gbogbo ọ̀rẹ́ náà fi tako gbogbo agbára pé kí káńsù yẹn má ṣe sí. Gbogbo àwọn abálẹ̀ Ìjẹ̀rù náà sì ń sọpọ́ọ̀tì wọn pé kámá ìrókùn ọ̀dọ̀ sàtìyẹ kí látàrí pé kó Òǹpẹ̀tù sáré wà lábẹ́ ẹ̀ sọ̀rọ̀. But Òǹpẹ̀tù pé mo nítàn Ilé-Ifẹ̀ mo ti wá ọmọ aládé ni mí mo gbádé wá ni so èmi ò lè dúró lábẹ́ ẹ̀ sọ̀rọ̀. Ìjà agbára l'Òǹpẹ̀tù jà tí local government yẹn fi ṣe é ṣe ní ìjà gidi ní ìjà takuntakun so local government yẹn wá ṣe é ṣe ní ìsìn bàbá Olúgbò wá sọ wọn ṣe mistake wọn ní Òǹpẹ̀tù ìlú Ògbómọ̀ṣọ́ south kò sí nǹkan tó wọn sọ fún un ní gbogbo lẹ́bẹ̀ wọn ò sọ bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ north sáwì gẹ́gẹ́ ilẹ̀ tí àwọn sọ ń ní ìròpó tó 3/4 táwọn fámìlì míì náà Tákì Ọ̀tán àwòdàsán ló wà onílẹ̀ Ògbómọ̀ṣọ́ north. Bẹ́ẹ̀ni. tó bá àmọ́ àwọn olóyè bàbá sọ̀rọ̀ náà táwọn náà nílẹ̀ l'Ògbómọ̀ṣọ́ north. Bàbá Olúgbò sọ pé Òǹpẹ̀tù lórúkọ gbogbo l'Ògbómọ̀ṣọ́ south but lónìí o bẹ́ẹ̀ yóò bá ní tan ara Òǹpẹ̀tù ní yẹtí a máa traditional council l'Ògbómọ̀ṣọ́ south òun ló láfẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ south bíjọba ti sọ. ṣé wàá rí sábà ní ìtàn náà ètò Ògbómọ̀ṣọ́ àbòsí pọ́ńlù ìmì
kò sẹ́ni tó lè kọ̀tàn Ògbómọ̀ṣọ́ tó lè dákò Òǹpẹ̀tù. ẹ bá wa kọ ìtàn kẹ́ wá dákò Òǹpẹ̀tù kí gbogbo ayé gbọ́. Ogun kan ṣoṣo tí ọba jà lù yìí tí ọba jókòó Ògbómọ̀ṣọ́ yìí wọ́n máa ń pè ní ogun Aláàdọ́rin. Ìlú yẹn náà ń bẹ lórí local government sí Aláàdọ́jọ wọn tẹ̀ mọ́ pè ní Aláàdọ́jọ. Ẹni tó líìdì ogun tó lọ tó líìdì ogun gbà tó jẹ́ wọ́rí ogun gbà wọn lásìmíràn ni ọmọ Òǹpẹ̀tù ni kò sí ẹnikẹ́ni tó lágbára tó l'Ógbómọ̀ṣọ́ yìí gbà wọn. lásìmíràn ló kọ rẹ̀ ọmọ Òǹpẹ̀tù sí. bẹ́ẹ̀ ọmọ Òǹpẹ̀tù ni. gbogbo èèyàn sẹ́ gbókòógun orí èmi ọ̀gbọ́n rí o. Ogun Aláàdọ́jọ àbáláàdọ́rin ìlú yẹn wà lórí local government ibẹ̀ lógun yẹn fẹ́ gbà wọ̀lú yìí. ibẹ̀ lógun fẹ́ gbà wọ̀lú yìí. Ogun so Òǹpẹ̀tù eyín èyàn tó pa lójú ogun yẹn ni wọ́n fi sókọ lù ú lásìmíràn ló kọ ohun Òǹpẹ̀tù ọ̀hún. Prince. Yes. ṣé àyè máa wà ní àárín ọ̀sẹ̀ yìí kí n wá kí yín kẹ́ ká ṣe prógráàmù kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yín wà báyìí ni o. Kò sí ọ̀nà. Kò sí ọ̀nà. Kò sí ọ̀nà. Ó ti dá a báwọn torí àsìkò tá a wà báyìí àsìkò mọ́jọ́kò jẹ́ ìyanu kọ́ sọ̀rọ̀ ni wọ́n pè. Gbogbo wájọ wọn inú ìfẹ́ lẹ ti fọmúlẹ́tì ìlú yìí. Ògbómọ̀ṣọ́ yìí inú ìfẹ́ ẹni tó wá ti yọ náà ti dálù ìjọ ẹni tó lágbára kan ẹni tó ní méjì ẹni tó ní mẹ́ta kálukú dẹ̀ ń lò fẹ́. Gbogbo àtọ́ ti dológun àwa la níbí àwa la l'Ògbómọ̀ṣọ́ àwa la ṣe kíní kálukú náà ogun ọ̀jà ló tà ń sọ gẹ́gẹ́ fọmúlẹ́sẹ̀ agbára ni kìí ṣagbára ẹnìkan. Kìí ṣagbára ẹnìkan bóòlógún ṣe fẹ́ ṣe bí ní kí ló kọ ọ̀lú tó wà ní Sùúrùlérè yìí àwọn náà Jáde Ọ̀nà Kakanfò rí náà. àwọn wọn jẹ mẹ́ta jabata. tí nígbà tí jàbàtà wà ń bẹ̀ sógun lè gbàbẹ̀ wọlé tabalógun Ògbómọ̀ṣọ́ tí jàbàtà tó lágbára sí ìdògùn wọlé. tó ìfẹ́ yẹn ní kẹ́kẹ́ ká pè gbogbo àwọn gbogbo láì pàtó gbogbo ọ̀tọ̀ bí kì í sọ̀rọ̀ kan tí mo tẹ́lẹ̀ mọ́ kíyèsí dáadáa ok agbàpá lògbó l'Ògbómọ̀ṣọ́ agbàpá lògbó ẹ̀jọ̀ l'Ògbómọ̀ṣọ́ lẹ̀ gbogbo àwọn àlòkù yòókù kí ni gbóná wà báyìí kí ni stéèjì wọn. ara tẹ́mi náà ń sọnù ṣé wọ́n jàfẹ́ tọ̀ wọn mọ́ wọ́n jàfẹ́ tọ̀ wọn mọ́. fíìmù kan ní bàtà ń ṣe wọ́n tó àga bàbá sọ̀ sókè bàbá ayé àgbójókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ìyálò ní ojókòó wọ́n wà á tún àga àwọn àlòkù sísàlẹ̀ sáwájọ l'Ògbómọ̀ṣọ́ nù. àwọn àlògó ìsàlẹ̀ làga tí wọ́n máa ń wà. ọ̀rọ̀ fídíò fíìmù kàlífà ní stage ìsàlẹ̀ làwọn àníjọ́ tó wà stadium mo wà bẹ́ẹ̀ ìsàlẹ̀ làwọn àlòkù ti jókòó mo mọ̀ mọ̀ lọ ní. àwọn àlògó sì yẹ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí ni. lẹ́gbẹ̀ẹ́ bàbá sọ̀run lẹ́yìn òbá sálẹ̀ jẹ́ nọ́mbà 1 yóò sá jẹ́ nọ́mbà 2. ọ̀pọ̀lọpọ̀ kan ní lọ lábẹ́nú tẹ́ ẹ̀ lè sọ táwọn èèyàn sọ̀rọ̀ o. ọ̀pọ̀lọpọ̀ ní mo ráì tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀mọ́ ni ká mọ̀ bu ọba kankan ká mọ̀ ṣe kí ni gbogbo ọba yòókù lẹ́sìn mọ̀ bú sẹ́yìn tó bá bú ọba tiẹ̀ sóò lóòótọ́ sọ̀rọ̀ ni. kódà ká gbọ́ ọba kú o kéèyàn ò lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tó bá bú wa bẹ́ẹ̀ yẹn kéèyàn ò bá ti sọ̀rọ̀ wọn máa lè lọ́sẹ̀ náà. bẹ́ẹ̀ni. tá a bá fẹ́ pè fẹ́ á jọ sowọ́ papọ̀ lẹ́nu ẹ̀kọ́ ò ní bẹ́ẹ̀rì kankan kò sí látàrí ti dáyé kódà bí ẹgbẹ́ yàtọ̀ ló bí yàn ẹnìkan ló wà wájú ẹnìkan ló wà lẹ́yìn ọ̀kẹ́yìn sọ pé kéèyàn jẹ́ pẹ̀ kó tó wá ní àbúrò ní síkò òun tó má búrò yóò dìjà. Ọlọ́run ṣàánú wa Ọlọ́run bá wa ṣe. àmín màá pè yín á wáyé tá a fi sọ̀rọ̀. kò sí ọ̀nà. ẹ ṣeun. ẹ̀yin èèyàn ọmọ ìjẹ́rù ni mí kò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ọlọ́ọ̀bá gbọ́ àmọ́ inú tí gbogbo wa ń sọ ìfẹ́ náà ló yẹ ká fi ṣe ìfẹ́ tó bá sì dàsúkò tó yẹ kéèyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kéèyàn máa sọ̀rọ̀ bí èèyàn bá sọ̀rọ̀ béèyàn bá ní ẹja filẹ̀ irú rẹ̀ ní ń dá gbogbo tó dálẹ̀ yìí lẹ̀ àwọn kan bẹ lẹ́yìn ìgbà táwọn bàbá wọn tó jà fún ìlú tí wọ́n kú tán bàbá wọn ó ti lọ wájú àwọn kan ibi tí bàbá wọn fi sí wọn tó fà sẹ́yìn ni ìwọ náà jókòó ronú pèsè tí àwọn bàbá wa tí wọ́n jà lẹ̀ fún
ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí? Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Tó bá dásìkò ọ̀rọ̀ ẹja sọ̀rọ̀. Tẹ́ bá sọ̀rọ̀ ẹlòmíì ní ẹ má sọ nǹkan kan o, ẹja fọ̀rọ̀ lẹ̀ o, wọ́n sì ń gbé nǹkan gbẹ̀yìn. Ọ̀rọ̀ tí bàbá Olúgbọ́n tí wọ́n sọ, wọ́n bú baálẹ̀ Ìjẹ̀rú. Ó kọ tí wọ́n fi ń pe bàbá wa Ìjẹ̀rú Òǹpẹ̀tù nìyẹn, wọ́n ní Òǹpẹ̀tù of Ìjẹ̀rú Kingdom. Ló sì ń pè wọ́n nù. Kí wọ́n ní bàbá àmọ́ táwọn ẹ mọ̀ jẹ́ káwọn èèyàn máa pè yín pé ṣe rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ sí o. Wọ́n bà nǹkan jẹ́, àwọn ò fi yín kọ́ bọ́dì ni, wọ́n ò fi yín kọ́ bọ́dì. Ẹ wá lè dá tàn ara yín sọ, ẹ̀ta wa Ìjẹ̀rú ẹ̀ lè dá sọ láì jẹ́ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ associate mọ́ pé wọ́n ìtàn tàṣà mọ́ tí Ìjẹ̀rú tàṣà ń pa iná ni pé àdádúró. Sáwà tá àdádúró outcome bó la ṣe fẹ́ bọ́. Ẹnìkan sọ kọ́bì nísìn, wọ́n ní àwọn àlóńgó ń bọ̀. Wọ́n ní àwọn àlóńgó pé Ṣọ̀ún ló lórí wọn. Yes, èèyàn jó lórí ọ̀sọ́ pé òun ló ní gbogbo nǹkan. Èèyàn jẹ́ olórí kò sọ wípé òun ló ní gbogbo nǹkan. Ìtàn máa ń ba nǹkan jẹ́ ni. Ẹ rí i pé mo sọ lánàá. Ẹjá yanjú rẹ̀ ẹ̀yin àgbààgbà tó yẹ kẹ́ ẹ dìde, tó yẹ kẹ́ ẹ ṣàwọn àtúnṣe kọ̀ọ̀kan nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ dìde o. Màá lọ sí ọ̀dọ̀ àwọn Òǹpẹ̀tù bàbá wa. Màá lọ béèrè, èmi ó béèrè, ń béèrè, pírẹ́sì ń béèrè. Bẹ́ẹ̀ ni tí ó bá sọmọ ẹ̀yìn báwo lolórí ṣe fẹ́ wà? Tí ó bá sọmọ ẹ̀yìn kò lè sọ lórí. Olórí àtọmọ ẹ̀yìn wọ́n jọ wà ní. Ẹjá jókòó ní ṣọ̀kan. Ẹ má jẹ́ ẹnìkan kọ́ máa lò yín. Ẹnìkan pè mí jò ní, wọ́n ní Àmọ̀tẹ́kùn Oòduà, ìwọ ni ó wà ní Rẹ̀sà TV, ìwọ náà l'Àmọ̀tẹ́kùn Oòduà, ìwọ ló gbé prógráàmù bàbá Olúgbọ́n, ìwọ náà ló tó gbé prógráàmù àwọn Rẹ̀sà mú ni. Iṣẹ́ tèmi bó ṣe rí nù. Ókè, ṣé ń gbà tí bàbá Olúgbọ́n tí wọ́n sọ̀rọ̀ tinú wọn, ókè tí Rẹ̀sà bá fẹ́ sọ̀rọ̀ kí ní ẹ̀gbọ́n lọ sọ kankan mọ́, gẹ́gẹ́ ṣe bí wọ́n ṣe ń lólé ayé nù o. Èmi ò ṣe àwọn pílátífọ́ọ̀mù ṣe rí lọ́dọ̀ yín àgbọ̀lọ̀gbọ̀ rú ọ̀rọ̀ báyìí. Èmi ò ṣe rú ẹ̀. Àkàndíẹ̀, ọ̀rọ̀ àkàndíẹ̀ yẹn èmi ò mọ̀ ń pa àkàndíẹ̀ yẹn ò mọ̀ kàn máa ń gbọ́ ni o. Àwọn wo l'àkàndíẹ̀ gan? Ẹni tó bá nítàn tó fẹ́ sọ ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp, nọ́mbà mi náà lè rí yẹn. bẹ́ẹ̀ ni bàbá yìí ní ẹ̀rù tán pípa máa ń bà mí lẹ́rù ni o, bí ọmọdé kò bá bá ìtàn yóò bá àrọ́bá ni Yorùbá ń pè ní bàbá àtàn.
bẹ́ẹ̀ ni Yorùbá sọ pé ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ̀ ẹ wo orun tí wọ́n rọra sọ yẹn mi ò gbọ́ rí pé àga àwọn àlóńgbò ó wà ní ìsàlẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tí bàbá sọ̀hún bá jókòó tán àwọn àlóńgbò hello ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o ṣe ẹ fẹ́ dá sétò ni ọ̀ya ń bọ̀. ọ̀rọ̀ tí prince òpétú sọ ní àìpẹ́ yìí igba aláàdọ́rin ni. igba aláàdọ́rin. igba aláàdọ́rin Baptist Church tó wà lọ́nà aranda lógún fẹ́ gbà wọlé nígbà yẹn tí láti mìíràn fi lọ kojú ogun. láti mìíràn Ògbómọ̀ṣọ́ ìfẹ́ ni ká pè padà ìfẹ́ Ògbómọ̀ṣọ́ is a commingled town historically. Ìwọ wá èmi wá kálukú wá ni kò sẹ́nìkan tó lè jẹ gàba lórí ẹnìkankan ṣùgbọ́n tẹ́nìkan bá ti síwájú àmọ̀pẹ́ni tó síwájú ti síwájú àwọn yòókù náà lórúkọ tó fẹ́ protect. Ọlọ́run á ṣàánú igba aláàdọ́rin Baptist Church náà ti change orúkọ church yẹn nísìnyí. Ọlọ́run ó ṣàánú fún wa. wọ́n ti change orúkọ Baptist Church yẹn kí ló kọ tí ń jẹ tẹ́lẹ̀. Ìfẹ́ ni ká pè padà ìfẹ́ ọba ni Òǹpẹ̀tù ọba láti ilé Ifẹ̀ l'Òǹpẹ̀tù. Ẹgbẹ́ àlòǹgbò yàtọ̀ sọ́ba ibi tó bá ti gbá dédé ọba bá lórí ohun gbogbo náà máa ń wí ní ayé ìjọ́un tó fi dáyé ìsìn. Ìsoríkálẹ̀ ìfẹ́ ni ká pè padà ìfẹ́ sọ́jí síwájú lóòótọ́ ṣùgbọ́n àwọn ọba yòókù náà ń ṣe akóyètẹ̀. Ọlọ́run kó ṣàánú wa kó pè padà l'Ógbómọ̀ṣọ́. Àmín. Ògbómọ̀ṣọ́ ti dàbí ìgbà tí Chelsea àti Arsenal máa ń gbá bọ́ọ̀lù. bẹ́ẹ̀ni. Ẹni tó bá jẹ́ sọ̀pọ́tò ń kálukú sọ̀pọ́tì ẹ̀ sì lè sọ báwọn yòókù náà sí inú ayé wọn àkéré inú ayé. Ìgbà káńjà fún local government àwa yóò kéré láyé Ọgọ́ta Ìhómù nígbà yẹn. Tí bàbá Bídóyè máa ń kó iṣu lọ sí Èkó ní Dọ̀dọ̀ Báràkì nígbà yẹn ó sojú àwa yìí àkéré inú ayé láfi rí local government gbà. Ọlọ́run á ṣàánú fún wa Ọlọ́run á pèsè padà s'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run á mú lọ síwájú wá s'Ógbómọ̀ṣọ́. Àmín. Kò sí ẹni tí wọ́n nà tí ò ní ké ìfẹ́ ṣe rí onífẹ́ yẹn gangan ni kókó onífẹ́ yẹn òun gangan òní kókó torí tí a bá fi tìfẹ́ ṣe òun kálukú ọjáde sọ̀tàn mo ti sọ lánàá kò sẹ́ni kankan tí ń bẹ nínú Ògbómọ̀ṣọ́ tẹ́nìkan wà sọ wípé bí bàbá sọ̀hún gbogbo wa la mọ̀ pé sọ̀hún ẹni nọ́mbà 1 ní gbogbo Ògbómọ̀ṣọ́ zone àmọ́ bàbá tí wọ́n jẹ́ nọ́mbà 1 àwọn ni wọ́n rẹ̀ra wọn ńlẹ̀ tán o làwọn yòókù ni wọ́n fi lè sáré wá bàbá ni wọ́n rẹ̀ra wọn ńlẹ̀ tán làwọn yòókù ò fi sáré wá láàrin àwọn ọmọ ìyá wọn láàrin àwọn ọmọ bàbá wọn tí wọ́n bá sọ pé àwọn ọmọ ìyá wọn àwọn ọmọ bàbá wọn tí mò ń sọ̀rọ̀ nípa Àrẹ̀sà Olúgbọ́n Òǹpẹ̀tù Baálẹ̀ Ìjẹ̀rú Alẹ́ Òkè Elérin Onísàpá gbogbo àwọn ọba Àrẹ̀sà apá gbogbo àwọn ọba tí sà ń bẹ ìgbà yẹn ló ń kálukú wà mọ́ rí pé ẹja lọ ọ̀dọ̀ bàbá bí àwọn bàbá yẹn ṣe lánàá tó fi tùbà tó fi tùṣẹ́. wọ́n lákan díẹ̀ ó wà lóòótọ́ àmọ́ kò lọ́mọ èmi náà ti gbọ́tàn yẹn rí mọ́ ká ń gbọ́ àìdí àbígbà tó yẹ pé ìfẹ́ sọ̀rọ̀ lórí ìfẹ́ sọ̀rọ̀ ń parẹ́ ni. ẹ dákun ẹjá fìfẹ́ ṣe ni kò sọ mú ojú Ológbòmọ̀ṣọ́ àwọn ọmọ ọkọ àwọn akọni èèyàn ní bẹ́ńbẹ́ ẹjá fìfẹ́ ṣe ni o
gbogbo àwọn èèyàn tó máa ń sọ wípé ẹ má wọrí á jáde fún wọn á sọ̀tàn ìtàn lẹ fi ń ṣeré. ìtàn àwọn èèyàn padà sọ nǹkan tí ọbẹ̀ yìí náà ló jẹ́ kí wọ́n ló lè dá àwọn àgbààgbà ń bẹ lù àmọ́ àwọn àgbààgbà tí ń bẹ lù sẹ́nu wọn kàlù láti sọ pé ẹjá pé ìpàdé kí gbogbo ọjọ́ jókòó ẹjá jọ sọ̀rọ̀. Kò sí nǹkan kan tó ní pé wọ́n mọ̀ pé àwọn ọmọ tó bá jẹ́ ọmọ olúgbọ́n tó jẹ́ àgbà tí wọ́n mọ̀ pé wọ́n lóye kí wọ́n pe ọmọ àrẹ̀sà tọ́jọ́ mọ àrẹ̀sà tọ́lọ́gbọ́n tó lóye òǹpẹ̀tù kí wọ́n pe gbogbo àwọn ọba jẹ́rù kí wọ́n jọ jókòó kí wọ́n jọ ṣàṣeyọpọ̀ láàrin wọn. Kò sí tó burú bẹ́ẹ̀. Ṣẹ́rí lágbájá ò yẹ kó sọ̀tàn Ṣọ̀ún kò yẹ kẹ́nìkan kó sọ pé Ṣọ̀ún kankan kò sẹ́nìkan tí ń bá Ṣọ̀ún du ipò kínní o. Ibi tẹ́ ẹ̀ ti ń gbé gbági nìyẹn. As far táwọn èèyàn ọba yín dupò kínní tó kálukú tẹ́lẹ̀ ìbá sọ̀rọ̀ wọ́n ní a mọ̀ pé aṣíwájú ni. Láti ìgbà táwọn èèyàn ti ń sọ̀rọ̀ tí mo ti ń gbọ́ mi ò tí ì rẹ́nìkan tó bá ọba Ṣọ̀ún sọ wípé mo jùlọ. Ibù bàbá wa Olúgbọ́n tí wọ́n ní ọmọ wa ní Ṣọ̀ún àmọ́ lónìí Ọlọ́run ti gbé sókè kí ni ìtumọ̀ rẹ̀ ó jù wá lọ náà ni. Kò ní ìtumọ̀ míì. Àwa ló wá kù báwo la ṣe fi ìfẹ́ ọ̀nù àọ̀rọ̀ táwọn èèyàn yìí ń sọ solution ló yẹ ká fi wá àwa náà ń jáde ṣe rọrọ tí wọ́n sọ eléyìí ń fún ní kinní tẹ́ ẹ bá ti ń fún wa lésì àbí tẹ́ ń fáwọn tí ń fún yín lésì ẹ̀yin làbùkù ọkàn. Solution sí problem tí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ la nílò lónìí Kọ́lá sọ pé òun pé tú òní tán. Hello ojúmọ́ ni o ṣe fẹ́ bá wa dá sétò ni ṣe fẹ́ dá sétò ni ok ẹ jẹ́ gbé yín sí kìíní ọ̀yá o láti bolẹ̀ tí ń pè wá o ṣe rí láti bolẹ̀ tí ń pè wá ọ̀nà méjì láti UK mo ti ń pè yín. ok sir. ṣe rí Yorùbá ní problem. Inú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ Nàìjíríà tá a bá ṣe lápẹ́ lẹ́nìí ara wàhálà tá a fèsì nìyẹn. Torí Yorùbá máa ń pa orí kan wọn ò ní ọ̀jẹ̀lẹ̀ mọ́ọ̀mù kó tó ń do sẹ́ríkì sọ pọ́síbù. Nígbà tó wọ́n bá fìyàn jí ọba tó ń jà pé èmi ló gbogbo lórí ọba tí ló ń jà fún ìrùn lọ́tọ̀. Ókè wọ́n á sí Yorùbá lónìí nígbà tó wáyé lọ́mọ pé Abẹ́òkúta ní kọ̀ǹtró wa wọ́n yẹ kí báyìí lọ́yẹ́ kọ́ wọ́n kọ̀ǹtró wa ibi tí wàhálà gbogbo ó ti tẹ̀lé nìyí. Nígbà tí Ajímọ̀bí kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé Ajímọ̀bí tó wà ní Ọ̀yọ́ State tó lọ pé ó yẹ kọ́ bọ́bọ̀ ó yẹ kí Olúbàdàn ó yẹ kí ọba kò ń bàdàn kó Olúbàdàn ya di olórí wọn gbogbo àwọn èèyàn ló yarí ńgbà yẹn. Wọ́n ní ọbẹ̀ da ètò Ìbàdàn rú ọbẹ̀ dọ̀bà Ìbàdàn rú the same system yẹn wọ́n padà sí lóṣìṣẹ́ yìí tó wọ́n ń dúró lórí. Ṣùgbọ́n nígbà tí Ajímọ̀bí ń bẹ láyé nígbà torí ìfẹ́ táyé ní nìkan gbà wọn mọ Ajímọ̀bí lẹ́láyè dáa. Ìsìn lẹ́yìn ìsìn Ajímọ̀bí tí wọ́n bá tiẹ̀ ní olófin implement nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ìsìn wọn láì jẹ́ aláǹkọ́fẹ́ Olúbàdàn sìn wọ́n ní wọ́n fẹ́ sọ Ládọjà di Imperial Majesty tó inú jẹ́ náà sì dún ní kó o fẹ́ jẹ́ àwọn wọn yìí kọ́ tako kí ni ẹ̀ ń gbà yẹn sẹ́yìn number 1 nìyẹn sẹ́yìn number 2 ó yẹ kí Ṣọ̀ún ó yẹ kí sẹ́rí ó yẹ káwọn àgbààgbà lé wọn kí wọ́n lọ́ bá wọn sọ̀rọ̀
ọba tó jẹ tìlù tòrò ayò ní gbàgbé rẹ̀ ọba tó sì jẹ tìlù dàrú ìtàn ní gbàgbé wọn Yorùbá sì ní wọn ì gbàgbé ìtàn nígbà tí Umar Gaza jẹ sẹ́nẹ́tọ̀ nìbàdàn gbà yẹn wọ́n pè ní Jùmọ̀kẹ́ Adéjìdé kí ni wọ́n fi já gbà yẹn wọ́n yẹ nígbà tí wọ́n fẹ́ dá Western Union nílẹ̀ gbà yẹn síbẹ̀ ó yẹ kí Ìbàdàn ó ti di international airport pé bàbá wọn pé chairman party ni wọ́n jà fún gbà yẹn pé ló jẹ́ kí Ìlọrin ó ní international passport ní pé orí gbẹ́sàrà jùlọ pé òun ò ní di chairman party tó international passport ní international airport ní kí wọ́n kún un ìtàn òkè ń gbàgbé ìbàdí Yorùbá òkè ń gbàgbé ìtàn. ok ẹ ti jọba ń sìn ìlú kọ̀ọ̀kan náà gbọ́ ọ̀lọ́ba tiẹ̀ kí ni kí n sọ pé dandan èmi lọ lórí gbogbo yín. àǹdí láàárọ̀ yìí ní Nàìjíríà gangan fún rẹ̀ láfíríkà kí ni pàtọ́ba gan kó lù tàbẹ́ tọ́ka sí pé torí tá a fi ń jà fún ilé yìí. Kára local government ó wúlò ìjọba ó wúlò ju federal jẹ sàṣẹ parọ́ káàkiri lọ torí pé ó ní impact tó ṣe wúlò. láti wá nǹkan tí wọ́n ń jẹ iná àwọn àmọ̀ pé occasion ọba rẹ̀ ń jẹ́ káàkiri lẹ́yìn kẹ́ lọ parí kẹ́ẹ́ gbogbo ẹ̀ ètò wọn fi kíní ẹ̀ náà tó fi ń dá wàhálà lẹ̀ tó fi ń dá lù lẹ̀. tójú ọba tiẹ̀ wọ́n lójú ọba tí ó lè ojú ń tara ara lè rè. ok nígbà tí àyè Yorùbá ògùn sí ẹ̀jẹ̀ sọ pé ẹ̀fẹ́ dádó tá ẹ bá dádó sí ó rẹ̀ pé àríwó ò lè tò náà. gbogbo kí yẹn kó olóńpa rẹ̀ gbogbo èmi ní olórí yín èmi ò sí lábẹ́ yín èmi lọ gbogbo èmi ní kí la fẹ́ gbà mẹ́ o ti jọba o ti jọ lórí o ti jẹ mọ́mù o tó tó sẹ́ríkì. òní ò ní ìgbésí mo fẹ́ kọjú sí pé káwọn ọba yẹn kankan gẹ́gẹ́ jókòó kẹ́nu òrùka ọ̀gbìn ọ̀sẹ̀ pé sìn ìjọba ń sìn kéde pé ìlú ló yin ọba máa ń sìn tọba ti ló lọ tó sì mọ ìjọba ọwọ́ ìjọba láyé ti fún bẹ̀ tí ó tó wíjọ yẹ kó tẹ̀lé ìwọ yá káyọ̀ bá tẹ̀wọ̀n ní fún tó kọ̀ yẹ pé ó láwọn tó fà kalẹ̀ àwọn tó fà kalẹ̀ ọmọ ìdúkẹ́ yìí nípa àwọn ẹ̀kọ́ bukọ̀ fámìlì wa jẹ́ lójó lórí tó bá bà nǹkan lọ́wọ́ bàjẹ́ lónìí ìtàn yóò di lọ́la o yóò mọ̀ ẹ́ sọ̀rọ̀ àti pẹ́rẹ́ àkọ́ kò sí gbogbo yẹn mọ́ ọkàlẹ̀ wá from nowhere kò wá jẹ́ ẹ̀kọ́ wá jọba that is problem ta ní ọlọ́wọ́ sábà tó lọ́wọ́ rẹ̀ dà lóru ọdún tó tẹ̀lẹ̀ yìí èmi tó máa ń sọ̀rọ̀ ọ́ríjìn wa ọmọ Ògbómọ̀ṣọ́ ni wá ọ́ríjìn wa ọmọ Ògbómọ̀ṣọ́ ni wá inú táwọn yára wá pa pé ọmọ Ògbómọ̀ṣọ́ la fi ṣe wá. mo ti ń sìn kí ọdún ìgbà kíákíá tó fi ìlú yìí náà ló ń dàrú yẹn ìlú tó fẹ́ ti ṣe wá ẹgbẹ́ ara yóò kú tí ọ̀ Ọlọ́run ó ṣàánú fún wa Ọlọ́run jẹ́ kí ìlú dàrú kò tí nǹkan tó yóò bá ń lọ pé ká fọwọ́ wọ mọ́ lọ́wọ́ fi mọ́ ìgbàkọ̀ ọwọ́ kẹ́ni kò tẹ̀ fẹ́ lórí. ok fọlámùsì ilé tí wọ́n ti ẹ̀jọ́ kò sọ̀rọ̀ ni pé wọ́n náà fẹ́ pín sẹ́ẹ̀sì sí ok ìjẹ́ náà wọ́n pín sẹ́ẹ̀sì kí wọ́n dákò gbọ́dọ̀ sílẹ̀. ṣé lókàbẹ̀ tí wọ́n fẹ́ fọ́ ṣé lókàbẹ̀ ṣé kápẹ́tà wọn fẹ́ fọ́ra àbí sẹ́ẹ̀sì kò ní dọ́jà náà. ìkọ́sí nígbà tí wọ́n bá kó nígbà tí àbájọ tàbí papọ̀ gbọ́dọ̀ àti fẹ́ rúri gbà á ló rí pé ibi tí ọba ti sí pè é ìgbà tó lòkè ṣẹlẹ̀ ń bẹ̀ ṣe mi tó bá yẹn ní òkè ẹ wo bàbá kọ́lọ́ bá mi bàbá èjìdí jẹ́ kí ló bàbá èjìdí yẹn bí mẹ́tàlí mẹ́rin ni kí wọ́n ṣe bí wọ́n ṣe yẹn kárí yẹn bí mẹ́tàlí mẹ́rin bẹ́ẹ̀ kọ́ máa ṣe nínú ìlú bẹ́ẹ̀ ṣé ló dé dáa. dàbí o. wọ́n ní ìgbà yẹn ló máa ń sọ àwọn tó bá ní gan pé ẹ̀ tó ṣe gan ibi wọn fi sùn nǹkan tó ń fà káwọn yẹn fi máa ń sọ pé ikúkú máa ṣe ó bẹ́tà kí n ṣe lọ kọ́lọ̀ wọn ṣàánú fún wa ìjọba mi ò sọ̀jú báyìí lọ. ẹ ṣeun ẹ ṣeun. oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o wọ́n ní bá gúnyánú ewé tá a ta bẹ̀ sínú èpo ẹ̀pà ẹni tí ó kúkú yóò yù ẹjọ́ sì lóhun ọ̀jẹ̀ nǹkan kan náà yóò lóhun ọ̀jẹ̀ ọ̀rọ̀ Ológbòmọ̀ṣọ́ ìfẹ́ la nílò ká pìfẹ́ padà gbogbo ìta sọ̀rọ̀ àwọn Arsenal Man U Chelsea Liverpool Man City yìí kò pé wa o kò pé wa tó bá ń kọ̀ntínú lọ báyìí everybody ó máa sọ̀rọ̀ á sì máa fẹ̀sìn ara wa ta ẹja jókòó ẹ̀yin àgbààgbà ẹ jókòó ẹ pera yín àmọ́ àwọn àgbààgbà ọ̀hún ṣé wọn ò ti gbógun ti àwọn àgbààgbà gangan sáwọn àgbààgbà gan ò ti yá dànù
àwọn tó lè sọ̀rọ̀ pé bọ́rọ̀ ṣe rí ni ṣé wọn ò ti yá dànù ṣé kìí ṣe àwọn tí ò lọ́rọ̀ lẹ́nu mọ́ ló kù ṣé kìí ṣe àwọn tó jẹ́ pé ń tá jẹ ni wọ́n ń bá ká Honorable Nelson Adeniran, happy birthday to you brother, long life and prosperity. Ìgbà ọdún kan nu kánsílọ̀ ti wà nù o kánsílọ̀ ti a lágbára Ọlọ́run àwọn kan bẹ tí wọ́n ṣe kánsílọ̀ táyé wọn padà bàjẹ́ ayé tí yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ mọ̀ rí bá ti ṣe ẹ mọ̀ rọ́nà gbégbá o lágbára lọ́wọ́ Ọlọ́run. Honorable Nelson mo kí yín gan, mo kí yín tológun mo kí yín tẹlẹ́sọ̀ mo ti rí bóni birthday yín. Honorable ń bọ̀ láti ṣe birthday bó ṣe jẹ́ pé ìsìnlé nǹkan birthday mi ó yẹ kẹ́ lè bá fi ránṣẹ́ kánsílọ̀ ti wá nu ní ìlú Ìrẹsà ward kánsílọ̀ ti wá nìyẹn àwa kíyín o akíyín alùyín lọ́gùn ẹnu kò ní bàjẹ́ fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run nídìí ẹni tí wọ́n fi ń pètà aburú o láṣẹ Èdùmàrè mo ní kí n àgbọ̀dọ̀ rí yín ká sọ páàrí yín ìyàn ní èèyàn pàtàkì sí ní ìlú wa ẹ ṣé tá a bá fìfẹ́ ṣe ká pé Olúgbọ́n bí ṣe jẹ́ ká pa Àrẹ̀sà bí ṣe jẹ́ ká ké gbogbo àwọn ọba yòókù bí ṣe jẹ́ tá a bá dúró nídùú wípé àwa ńlá dúró yìí àwa ńlá ń sọ̀rọ̀ yìí wọ́n léèyàn ní jẹ́ àwádé àwa sì lọ́nà èèyàn náà ní jẹ́ bẹ́ẹ̀ a nílò fẹ́ everybody kìí ṣe ọ̀rọ̀ pé ẹ má wọ̀rí àwọn alágbájá tiwa ni wọ́n ṣe kìí sọ̀rọ̀ àwọn alágbájá tiwa ni wọ́n ṣe la nílò kìí ṣòṣèlú gbogbo wa ẹnu wa gbọ́dọ̀ jọ kò síbì kan náà. èmi ń lo opportunity yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fún mi lóko tí èsè tèmi kí nìdí nítorí wípé mo wò pé ọ̀rọ̀ yìí kìí ṣe báyìí ló ṣe yẹ kó máa lọ mo wò pé ọ̀rọ̀ yìí tá a bá ń continue báyìí ọmọ àfẹ́ tiwa ọ̀pọ̀lọpọ̀ ti mú mi lọ́tà ní Àmọ̀tẹ́kùn Oòduà àwọn kan ní arọba fínni aríkíní fínni nǹkan kan ṣé ká máa sọ̀rọ̀ mọ́ ni ṣé ká jẹ́ kẹ́ ẹ máa búlé àwọn ẹlẹ́lẹ́ni káwọn má ríbi sọ̀rọ̀ ni no kò ní ṣẹlẹ̀ báyẹn ẹ̀yin bàbá ẹ̀yin lọ́balọ́ba ṣe rọrùn ẹnu gbogbo wa àwa tá à ń kọ́mẹ́ǹtì àwa ọmọ kìnínní níbi kankan ẹ kọ́kọ́ gbé tìṣẹ́gbẹ́ kan ẹ pera yín kó ń kálukú kìlọ̀ fọ́mọ rẹ̀ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sọ̀hún kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ó sàrẹ̀sà ní o ó sọ pétú ní o ó ṣe gbogbo ẹnu gbogbo lọ́balọ́ba ẹja dẹnubó ń tọ̀ wọ́n láti ta ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ Àrẹ̀sà ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ pétú àtọmọ sọ̀wọ́n àti gbogbo ẹ̀ ẹja dẹnubó láti ta tá a ní máa lọ kọ́mẹ́ǹtì aburú nípa ara wa ẹ jẹ́ ká recognize iṣẹ́ sáwọn bàbá mi náà ṣe tọ́lọ́ ń bá sọ wípé ìkángun sọ̀hún lòun gbádé fún òun lòun gbé ògo fún lónìí ẹ má jẹ́ ká sọ wípé àwọn ti tẹ̀ tọ́lọ́ ń sọ pé ẹ̀yin ó jù lọ lónìí ẹ má jà sọ pé wọn ò má ṣe ni o mo rí mọ́gàjí kan tó ní wípé àwọn bàbá àwọn tẹ̀ ọ̀lẹ ni wọ́n àkíyèságbára ni wọ́n fi ń pínlẹ̀ ayé ẹni Ọlọ́run bá wù ní gbogbo fún lánàá Aláàfin Ọ̀yọ́ lánàá Aláàfin Ọ̀yọ́ lánàá Aláàfin Ọ̀yọ́ lónìí ńkọ́ Aláàfin Ọ̀yọ́ ń bẹ kì í jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ ò sí Aláàfin Ọ̀yọ́ sì ń jókòó Aláàfin Ọ̀yọ́ rẹ̀ àmọ́ ságbára tó ní lánàá lónìí sálàáfin Ọ̀yọ́ àná tó lè sọ wípé ẹ lọ sí bíbá yìí ẹ lọ gbé orí lágbájá wá ẹ pàṣẹ lọ bíbá yìí ẹ lọ gbowó kíní wá só lè ṣẹlẹ̀ mọ́ lónìí tí ò bá wà lè ṣẹlẹ̀ sálàáfin Ọ̀yọ́ ayé ń lọ à ń tọ́ ni pé ẹ má wọrí àwọn mẹ́ǹtẹ́ rẹ̀ àwọn Aláàfin Ọ̀yọ́ náà mẹ́ǹtẹ́ rẹ̀
tá a bá jókòó ká sọ̀rọ̀ ká bára wa ṣe ìtẹ́ ẹ̀rí yẹn ìlọsíwájú lẹ́ ń pè ẹ wá imagine lọ́wọ́ tí rọra ń ṣẹlẹ̀ tá à ń wó lé lórí kọ́ wá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn lọ́balọ́ba yìí mò ń tẹnu mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jáde lónìí tó jẹ́ pé kẹ́lómi oṣù ẹ̀ jáde kó ní ọ̀rọ̀ yìí ọ̀dà o ẹ̀jẹ̀ kà ṣe bàtẹ́ gbówó ní irọ́ bàbá ni tí wọ́n ṣe bàbá irọ́ o àwọn olórí gbogbo wọn àwọn olórí kíní kàkàkà ẹbí léèrè pé báwo ni tán lé wọn tí wọ́n bá sọ̀rọ̀ ń dà tẹ́ bá lẹ́ẹ̀ jàfẹ́tọ̀ yín máa ń lé yín àwọn tí wọ́n gbóǹdó wípé bàbá tiwa náà kì í ṣèyàn kékeré bàbá tiwa náà ó ní tútọ́ pa táwọn bàbá tí ẹ bá gbà wọ́n gbà nù àwọn tí ó gbà ò lè sọ fún wọn pé kí wọ́n gbà tú láṣẹ ìtí wọ́n sì fi lè gbà ó ní wípé kájọ fìfẹ́ bára wa lò Dangote bó ṣe lówó tó àwọn ọmọ kéékèèké ń ṣènáwó tí Dangote ń lọ bẹ̀ bí Dangote ṣe lówó tó ẹ̀yìn tí ìrìjọ tí Dangote jáde ta tó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó wá ní ṣé ẹ rí mi bí mo ṣe wà yìí èmi mo lówó jù ní gbogbo Áfíríkà ẹsẹ̀ ìjàmú Nàìjíríà èmi ni mo lówó jù gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ sì ṣe ń wò mí kò sólówó kankan tó tó mi mo ti lówó mo sì ti ní gbogbo ẹ̀yin yòókù kò sí nǹkan kan tẹ́lẹ̀ sí no gbogbo èèyàn ló mọ̀ pé Dangote lówó àwọn èèyàn ni wọ́n ń polongo ká Dangote àti iṣẹ́ ọwọ́ rẹ̀ kì í ṣe Dangote ní ń polówó ara rẹ̀ who is there? I'm coming. Kí Ọlọ́run kó ṣe kíni kó ṣàánú wa ọdún dìgbà kan náà.